Awuzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bá tún ṣe wà lẹ́ni. Thank you for joining me. Ó tó jọ́ méjì àbí jọ́ mẹ́ta ni wọ́n mọ̀ sọ Yorùbá. Thank you. Ẹ̀yin tèmi kí la ti rí gbọ́ o. Well, ó ní ìkankan tó ń trend lọ́wọ́. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ẹ ti gbọ́n pa ẹ̀. But seriously, question ni mo fẹ́ béèrè. How sure are you of your Alfa? How sure are you of your pastor? How sure are you gbogbo bí tẹ́ ń lọ tẹ́ ti ń gbàdúrà? Ṣé gbogbo àwọn tó ń gbọ́wọ́ lé yín lórí ni Ọlọ́run pè? Ẹ̀yin náà ìṣọmọdé bìnchìké, maybe kò necessary. Maybe ẹ̀yin gan you are in a better position as Alfa. Maybe ẹ̀yin gan deserve kan mọ́ gbọ́wọ́ lé yín lórí. Maybe bí wọ́n ṣe ń gbọ́wọ́ lé yín lórí ni Isaac yín reduce. Ṣé ẹ ti bìnchìké? Ẹ̀yin gan ti sùn, ẹ ti lálàá, ẹ ti sọ̀rọ̀, ó ti rí bẹ́ẹ̀. Ìwọ tó bá ń lálàá àbí ìwọ tó ń sọ̀rọ̀ tó ń rí bẹ́ẹ̀, àbí ìwọ tó kàn lè foresight ó lè rí kíní yẹn to you ó máa wò bí calculation ni, but ó rí bẹ́ẹ̀. Like àwọn míì Ọlọ́run fún wọn ní foresight, wọ́n á rí olóyún, wọ́n á sọ pé olóyún yìí o tó bá bímọ ó máa bọ́kùnrin. Tó bá ti predict mẹ́fà tó ti ń rí bẹ́ẹ̀, a jẹ́ pé ìwọ tó bá wà nínú àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń gbọ́ mi lénìí, ìwọ èṣù yẹn tó yẹ kó mọ gbọ́wọ́ lé lórí. Ìwọ gan ló yẹ kó mọ gbàdúrà fún yàn. But you fail to notice. Ìwọ tó bá ti sùn tó ti lálàá tó jẹ́ pé ó dẹ̀ jí bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀, fúnra sí rẹ̀ òye ṣèyàn tí wọ́n ń gbọ́wọ́ lé lórí. Ìwọ ó yẹ kó mọ ké pe Ọlọ́run lásán, kó sì mọ fi àdúà, kó mọ fi tẹ́ǹdì, kó sì mọ fàwẹ̀, kó mọ fi géǹdì, ó sì mọ omi lásán ṣàdúà sí, kó mú pẹ̀lú ọkàn kan, pẹ̀lú àṣẹ Elédùmarè, ó sì ti jẹ́ bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀. Àwọn míì wà wọ́n ń rí aláboyún, wọn ò mọ̀ gbà tó aláboyún yẹn soyún o, bẹ̀tẹ̀ wọ́n kàn ṣe foresight aláboyún yìí pẹ̀lú oyún bá ṣe rí báyìí, ó máa bímọ ní next month. Like ìwọ ń wo bí calculation, bẹ̀tẹ̀ mímọ̀ Ọlọ́run nìyẹn, wisdom Ọlọ́run nìyẹn. Àti another examples lóríṣiríṣi. Ìwọ ń sìn yìí ó jókòó báyìí, wọ́n wá bẹ́ wọn ní lágbájá sick o, ó sọ pé ẹ lọ mú ẹ ṣe báyìí, ẹ pa méjì pọ̀, ẹ pa mẹ́ta pọ̀. Ìwọ gan ṣe kí ni? Ìwọ gan ó ti já àfà lọ́tọ̀ ara rẹ̀. À ń bèlè tẹ̀lé àwọn tí wọn ò pè, tí wọ́n pera wọn láàfà. Èmi ò wá bí bàbá insult èèyàn o. Tó o bá ṣe nǹkan tó ń trend was it last week? Èmi ṣẹ̀ṣẹ̀ rí ni. How can èèyàn tó lọ ń pè kó mọ lọ bá wèrè sùn? Èèyàn tó lọ ń pè kó mọ gbégbá lé ọmọ lára? Èèyàn tó lọ ń pè kó mú handkerchief kó fi nu abẹ́ kó wá mú jáde? Ọlọ́run kọ́ ló pè yẹn. Ọlọ́run kọ́ ló pè yẹn. Ọlọ́run ò pẹ̀rú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. So ẹni ẹ fẹ́ ṣògùn, mi ò fẹ́ ṣògùn, àfáà mi ló ń gbàdúrà fún mi. Mi ì fẹ́ ṣògùn, àfáà mi ló ń ṣe báyìí. À ń fẹ́ ṣògùn. Is it not better for you láti kó mọ̀ pé yes òun ṣògùn ju pé kó lọ bá àfáà kan tó tiẹ̀ ṣú ọ̀rẹ́ lọ? Nítorí irú àwọn àfáà tó gbégbá léwèlé lórí, àwọn náà èèyàn kan sá lọ ń bá wọn lọ ń jẹ́jẹ́, wọn lọ ń jíṣẹ́ Olúwa, wọn lọ ń gbọ́ mẹ́sẹ̀jì Ọlọ́run. Ẹ̀yin àfáà, irú gbogbo àwọn àfáà tó bá ń ṣe bẹ́ẹ̀, ṣe mọ̀ parákùnrin kan wà lórí platform bí wọ́n pè ní Saheed Shittu. Like seriously, this is the first time tí mo agree pẹ̀lú bọ̀bọ́ yẹn, pẹ̀lú àfáà, ṣé àfáà ni màá pè àbí malam, tí mo agree pẹ̀lú ẹ̀ pé ẹ̀yin àfáà ẹlẹ́bọ. In fact, tán bá tiẹ̀ sọ pé àfáà ẹlẹ́bọ is on the mind side. Àwọn ilé àpè wọn ní àfáà oní ritualist, àwọn àfáà ritualist. Irú wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ o, wọ́n pọ̀ everywhere. Ẹ mọ̀ sọ wípé bóyá Ìlọrin nìkan wọ́n pọ̀ sí, àbí Èkó nìkan wọ́n pọ̀ sí, àbí Ìbàdàn ni wọ́n pọ̀ sí. But this particular one àtàrí Ìbàdàn ni. Ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó ń ṣẹlẹ̀. Ẹ bẹ̀rù àti bọ̀tán. Ìjọ tá a bá wá kún kọ́. Ìdí tí mo fi ṣe léyìí ni pé ẹ bìnchìké mọ́ deceive ara rẹ̀, mọ́ nǹkan yes, like seriously nǹkan tó mọ̀ tó wá rò pé bóyá yes, because a ti rí ìsìn àwọn àfáà, ọ̀pọ̀lọpọ̀ àfáà wọ́n ṣerú kan báyìí. Like I'm a living witness of somebody.
I'm a living witness of somebody like tíyàn gbójúlé tíyàn respect that time tá à ń fi irú tiẹ̀ tá à fi ń tọrọ tó jẹ́ pé òun ló ń ká ọmọ ní kéwù àṣé ẹ̀yin èèyàn àṣé kà ní wọ́n kò sírù kan tí wọn ò ṣe ẹ mọ àáfà tẹ́ ẹ̀ ń pera yín táwọn èèyàn ń gbẹ̀sẹ̀ àwọn ẹ̀ ń jẹ́ káwọn èèyàn gbẹ̀sẹ̀ ó bẹ́tà kẹ́ face squarely kọ́ lọ́ọ́ mọ̀ pé ẹ̀yin nìkan ni wọ́n dájọ́ fún àmọ́ ẹ̀ ń jẹ́ káwọn millions of people kí wọ́n dẹ́ṣẹ̀ látara yín ìyẹn gan ló burú jù ẹ̀yin àáfà láti wẹra yín mọ́ ẹ need láti fish out máa yìí àáfà tó wà nínú viral video yẹn ẹ need láti fish out yes èmi wò ó dẹ̀ ní reason tí mo fi wò ó because tí a bá wò ó kí la fẹ́ deliver fún yín ojú rẹ̀ wà bẹ́ẹ̀ like èèyàn tí wọ́n mọ̀ ni wọ́n ní ọmọ tó kẹ́ ẹ mọ̀ ṣe báyìí ẹ mọ̀ ṣe báyìí àwọn tó wọ́n tape video yẹn kan tí wọ́n sọ nìyẹn but àwọn tó tape video yẹn ẹ̀yin gan ẹ kó kù ẹ̀yin mọ̀ pé bóyá ìwọ ni fún yín láti wò ó ẹ̀yin ò mọ̀ nǹkan tẹ́ bá ti mọ̀ pé ẹ lè mú èèyàn náà red handed ẹ mọ̀ fi síta ẹ mọ̀ gbé síta you are only interested in the video why not catching that person tẹ́ ẹ bá fi lè mú èèyàn yẹn ẹ mọ̀ pé oògùn yẹn ti bàjẹ́ nìyẹn tẹ́ ẹ tú àṣírí ẹ̀ síta oògùn yẹn ti bàjẹ́ nìyẹn pátápátá ẹ̀yin gan tí tẹ́ ẹ wò ó tẹ́ ẹ ka ẹ̀ sí ní consequences kankan mọ́ bẹ́ẹ̀ ṣe ká lásán yẹn tẹ́ kàn gbé síta ẹ̀yin gan ẹ mọ̀ pé ẹ wà ní consequences of sin ẹ dákun ẹ bá rírun nǹkan bẹ́ẹ̀ yẹn next time ẹ block wọn ẹ tú àṣírí wọn ìsódùyìn ẹ ti rescue obìnrin yẹn ẹ̀yin ò mọ̀ pé obìnrin tí àfa yẹn bá sùn ẹ̀yin ò rí pé kò lè dìde ni kò lè dìde like wọ́n ti lo omi ara rẹ̀ wọ́n ti lo ẹ̀jẹ̀ ara rẹ̀ obìnrin yẹn ti weak tó bá yá ó mọ̀ gbẹ́ tó bá yá ó kàn kú ni wọ́n fi ṣe kíni wọ́n fi ṣe ọrọ̀ ajé wọ́n fi ṣe power for what ibi tó bàjẹ́ ní ìṣó máa ń wà ẹ wo orú obìnrin yẹn wèrè nísìn ẹ wo orú gọ́tà ẹ wo gbogbo unkept place yẹn ta ló mọ̀ bóyá àwọn gan ni wọ́n sọ ní wèrè ta ló mọ̀ bóyá àwọn gan ni wọ́n sọ di wèrè ta ló mọ̀ so ẹ̀yin tẹ́ ẹ capture nonsense tẹ́ ẹ capture tẹ́ ẹ tẹ video kò yẹ kẹ́ ẹ sọ pé video nìkan irú àwọn yẹn ẹ kígbe wọn sí authority ẹ hand over wọn sí authority ẹ̀yin gẹ́tẹ́ ṣí video yẹn yẹ at risk of sin the only thing tó lè prevent yín nísìn from that thing is pé consequences yẹn òun ni pé tẹ́ bá ti rí ìyàn bẹ́yẹn next time ẹ arrest wọn ẹ gba gbogbo iṣẹ́ ọwọ́ wọn ẹ ti tú obìnrin yẹn lẹ́ni nínú fídíò yẹn kí ni obìnrin yẹn sọ ó sọ pé abájọ tó fi mọ́ rẹ wèrè yìí ó ní abájọ tó fi mọ́ rẹ wèrè yìí which means pé èní kọ́ wọ́n ti ń ṣe é àwọn àfáà yẹn ti ń ṣe tipẹ́tipẹ́ ẹ̀yin èèyàn ẹ mọ arákùnrin yìí ẹ fish out ẹ̀yin àfáà tẹ́ bá fẹ́ wẹ kíní mọ́ ẹ fish out àwọn àfáà original ni mo sọ o àwọn àfáà gidi ẹ fish out ẹni kò kí ń ṣara yín òye ṣe àfáà hypocrite lòun wọ́n kàn ń pera wọn láàfáà ni if not àwọn èèyàn mọ bẹ̀rù láti wá síwájú o àwọn èèyàn mọ bẹ̀rù o òye ṣàfáà nìkan even àwọn pastor àìmọye kí là ń bá ká ẹ̀yin wicked people wicked àwọn èèyàn kó wá fẹ́ ṣe program tá a mọ̀ ṣe yìí ẹ̀yin náà lẹ́kọ̀ọ́kọ́ mọ jáde sí lẹ́kọ̀ọ́kọ́ mọ condemn tá a ṣe program lálùbáríkà fún ọkọ àtìyàwó ẹ̀yin kan náà ni ẹ̀yin kan náà máa condemn lóríṣiríṣi ẹ̀yin náà máa jà fọ́lọ́run tó bá dá alẹ́ ẹ̀yin náà máa lọ bá búrò rẹ̀ sùn it's so sad ẹ̀yin èèyàn àwọn èèyàn ìsàfà o àwọn èèyàn ìsàfà àwọn títí wọn àwọn ló mọ̀ nǹkan táwọn jẹ́ ọlọ́run sì ní ẹni wọn ọlọ́run pẹ́ mú wọn ọlọ́run ní pẹ́ mú wọn